Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ìmọ̀ bí fẹ́ pùtì ìrìn yẹn ó mọ̀ ọ́rin mo láìkì Àmọ̀tẹ́kùn yẹn, kudos to you. Ọlọ́run ní kí àwọn méjì tó kù bọ́lẹ̀ kí wọ́n lọ rescue ẹ̀. Wọ́n wá ní Sábó ló ti ṣẹlẹ̀. Ṣé kì í ṣe wípé Sábó àwọn mọ́là? Torí àwọn tí mo wo èèyàn ṣé wọn ò jọ àwọn mọ́là? Ṣé wọn ò jọ àwọn mọ́là ṣá? Yorùbá wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á sọ wípé wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí o. Wọ́n bá pa Àmọ̀tẹ́kùn yẹn náà sí ó ti lọ nìyẹn lórí ilẹ̀ wa. Lórí ilẹ̀ àwọn bàbá wa. Tí mo tan fóònù. Mo dára ní ìtàn fóònù. Ó kù gán àwò. Kí ló tún ṣe wọn náà lóòdù? Ẹni tẹ́ máa ń sẹ́ndì kọ́mẹ̀ntì sí WhatsApp mi, mo fọlọ́run bá bẹ̀ yín. Kọ́mẹ̀ntì wà fún comment section tó bá ń ṣe show. Ẹ yé sẹ́ndì kọ́mẹ̀ntì sí WhatsApp mi. Ó máa jẹ́ kí fóònù mi full ni. Ó dẹ̀ máa ń fún mi ní nísìnyí mo ti tan fóònù o, WhatsApp méjì tún download padà. Ó ti fúlù pa. Ẹ má máa send kíní sí mi. Ẹ má máa send comment sí mi. Báyé ṣe show yìí. Tó pé nǹkan tẹ́ ń wo mú one, àwọn àlọ́kọ́ sí YouTube sí WhatsApp mi. Ẹ má kọ sí WhatsApp. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín. Kí lè máa ṣí show kí tún máa delete kò dá bẹ́ẹ̀. Ṣé fóònù ti hang. Nígbà tí ní nǹkan tó important ẹ má send ẹ̀ sórí fóònù mi mo fẹ́ delete báyìí nísìn. Ẹ máa lè lo show. Ẹ jẹ́ tó wà lórí TikTok bí ẹ ká máa sọ̀rọ̀ lórí TikTok. Ẹ má send anything sórí sí WhatsApp mi mọ́ pé comment ẹ má send ẹ̀ sí WhatsApp mi. Mo fọlọ́run bá bẹ̀ yín mi ìṣakọ ẹ má bínú torí Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe show tí mo ṣe ń ṣe wàhálà. Ẹ lè bá wa gbóhùn sókè. Hello, ìyá wa. Hello, ẹ káàbọ̀ sà. Hello, à ń gbọ́ yín o. Ṣe rí lórí ọ̀rọ̀ ní màlúdé. Òye yín bẹ̀yẹn. Àwọn gàrí mo fẹ́ pè wá kan báyìí yẹn sọ̀rọ̀. Àgbà kọ́ọ̀dù mẹ́ta máa lọ sọ̀rọ̀ báyìí. Ok. Ṣe rí àwọn ọba wa, àwọn state government wa, wò mọ tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ní màlúdé ni. Kò yẹ ká rí màálù kankan káàkiri bí wọ́n ṣe ń dá wọn káàkiri yẹn mọ́. Kí wọ́n kó gbogbo màálù tó wà lọ́yọ̀ state, kí wọ́n kó ti Ògùn state, kí wọ́n kó ti Lagos state, kí wọ́n lọ kó fún Rásídì Olúwo, kí wọ́n kó lọ sí Olúwo, kí wọ́n kó lọ sí Ìwó. Ó ti yín bẹ́ẹ̀ yẹn bó ṣe kó wà nìyẹn. Ìyẹn ń fẹ́ àwọn Fúlàní ó fẹ́ wọn ní ọ̀dọ̀ rẹ̀. Tó ti yín bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó gbogbo màálù tí wọ́n ń sìn káàkiri yẹn kí wọ́n kó lọ. Ó máa fẹ́ tí wọn lówó. Kì í sọ̀rọ̀ ẹ pé bóyá kò ní fẹ́ tí wọn lówó. Ó ti yín bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó lọ sí Ìwó. Kí gbogbo màálù Ọ̀yọ́ state kí wọ́n kó lọ sí Ìwó. Màálù Lagos state kí wọ́n kó lọ sí Ìwó. Eléyìí tí wọ́n bá kàn fẹ́ tà lọ́jà nìkan ló yẹ kó wà ní gbogbo àwọn Ọ̀yọ́ state, Lagos state, Ògùn state. Ó ti yín bẹ́ẹ̀ so bó ṣe yẹ kó wà nìyẹn. So àti bẹ́ẹ̀ náà ti máa lọ ra màálù wá. So òun máa fún wọn nílẹ̀ ń bẹ̀. Ìbáàjókòó wọn ní ń jẹ ni, ìbáàjẹ́ kíní wọn ni. So wọ́n á fún ní oore ọ̀fẹ́ yẹn láti jẹ́ pé bóyá kó máa supply káàkiri gbogbo àwọn state níbi tí wọ́n bá kàn ti fẹ́ jẹ wọ́n. Nìkan ni ó yẹ bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn. Kò yẹ kó jẹ́ pé bóyá màálù máa jẹ oko eléyìí lénìí. Wọ́n kàn fún wa ní gbódídí sán káàkiri ni. Ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀. So bó ṣe yẹ kí wọ́n ṣe gangan exactly bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn. Láwọn country míì ó lè jẹ́ bí state míì lẹ́tí máa ra ẹran nìkan. Ó lè jẹ́ state míì lẹ́tí máa kó irin nìkan. Ó lè jẹ́ state míì lẹ́tí máa kó cement. Ó ti yẹn bẹ́ẹ̀ kò ṣe dandan ní pé kó wà káàkiri gbogbo state. Ó lè wà ní state kan tó dẹ̀ máa supply ó dẹ̀ máa feed gbogbo other state. Èmi ò bá ní kí wọ́n kó lọ sí Ìwó kí wọ́n lọ kó ti Rásídì ọba Olúwo lọ́rùn so that kó máa finance kó máa send wọn káàkiri gbogbo other state. Ìyẹn lórí ti màálù. Because ọ̀rọ̀ yóò ní lè wọ̀ kí wọ́n máa fi màálù jẹ kó káàkiri jẹ Bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń yàgbẹ́ káàkiri gbogbo àwọn ilé onílé káàkiri náà
kò tẹ́ níbo kò tẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́rùn everybody kan wá wò pé wọ́n gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn làwọn pípù yìí jẹ́ ẹ gẹ́tì bẹ́ẹ̀ so òǹkàlùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹnu ti bó ẹni tó bá dẹ̀jọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀rẹ̀ bí àti ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò. àwọn ọmọ Ọ̀ṣun ló pé mẹ́sàn àwọn Ọ̀ṣun ò pé mẹ́sàn Ọ̀ṣun náà àbí kí ló dé ṣebí Ọ̀ṣun ni wọ́n wà ìlú yín náà kó gbọ́ màálù wà ẹ̀yin ará Ọ̀ṣun ìlú yín náà ẹ̀yin ni màálù jọba yín ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ni màálù jẹ ọba yín sọ̀rọ̀ yín náà kí wọ́n kó gbogbo màálù lọ síbẹ̀. ó dáa ṣe ń gan ọba mi. in fact wọ́n máa gẹ̀ẹ́tò mo ń bọ̀ o ìyá mi mo ń bọ̀ o. ẹ bá wa ṣe bá pàlà ń ṣẹ́jú kan síta. ẹ má bínú ẹ jẹ́ kí ẹ jọ ẹ fún mi lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ díẹ̀ lórí ti kí ni ti bàbá yìí bàbá Gani táwọn náà mo gbé bọ́ sórí ẹ. mo fẹ́ play tiẹ̀ náà ṣé kí n wá pè padà ní èmi náà ti wò lọ mo ti wò tẹ́lẹ̀ ni. ẹni àdùnnú afẹ́kẹ́ pé káwọn èèyàn fún one time ká fi sọ̀rọ̀ lórí ti ok bá a gbọ́n sókè. Hello Yorùbáwùyí ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọlọ́run a máa ṣagbára dọ̀tún o. àṣẹ Èdùmàrè. Lórí ọ̀rọ̀ tí àwọn Fúlàní tó lọ fọkọ àmì tó lọ fi màálù jẹ oko. Ṣé àwọn pípù yìí tó ti ṣí èrè mọ́ tilẹ̀ ni. Wọn ò gbádùn ní orí ẹ̀wọ̀n wọ́n nídìí ẹ̀rọ Àríkẹ́. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n níṣẹ́ láti ṣe. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n gbọ́dọ̀ yá wèrè bíi gọ́vnà Niger State. Niger State God bless you gọ́vnà Bago. That's the only way tán lè fi stop gbogbo nonsense yẹn o. Àwọn pípù yẹn ń gbọ́jọ́ ni o. Wọ́n gbọ́ ẹjọ́ ni. Yorùbá yẹn ò yé mi tó yé èèyàn ọmọ Yorùbá kò yé mi o wọ́n ń gbọ́ ẹjọ́ kí ló ń débẹ̀. Useless imam ní kínní ó sọ pé kínní kan kìí tó ṣojú bí ìgbẹ́ àsùbà. Báwo ni ìgbẹ́ àsùbà ṣe máa ń rìn? Ó máa rí wọ́n ran wọn náà ni tó bá máa sọ̀rọ̀ báyìí inú wọn máa bí ni ojú ẹ̀ máa rí dàkọ̀dàkọ̀ ẹ̀yin náà ẹ rí bó ṣe tó ṣomú bí kọ̀ǹgù. Ojú ẹ̀ dàbí mọ́tò ó dàbí wíṣíkì mọ́tò tó lásìdẹ́ǹtì. Tẹ́lí tí bá rí ojú yẹn báyìí máa ń pe irú èèyàn wo irú ṣòwò ìdínkù yìí ṣe àṣọ tó ń ṣe ẹ̀kọ́ máa gbé ìlú pẹ̀lú yàn. Èmi ò rí ètò orí bẹ́ẹ̀ yẹn rí o. Á dẹ̀ máa sọ̀rọ̀ ojú ẹ̀ dẹ̀ máa rí lójú ẹ̀ pé èèyàn burúkú lẹ̀ nìyí. Á dẹ̀ máa sọ̀rọ̀ báyìí ìgbà ní tó bá rẹ́rìn báyìí bí ìgbà tó ẹ kó bínú ni. Tó rẹ́rìn rí ni èmi tó ti rẹ́rìn rí o. Ewúrẹ́ ò rẹ́rìn. Irú àwọn fáǹsì wo lórí ìbàdàn yọ tí bá ti mo fẹ́ tà yín nísìn ẹ máa ní kí n má tà ọ́ ewúrẹ́ òkè rẹ̀ ṣé lóòótọ́. Ewúrẹ́ ò rẹ́rìn. Ewúrẹ́ òkè rẹ̀ ewúrẹ́ ò smile rí. Ẹgbẹ́ mi èèyàn mi ewúrẹ́ ò rẹ́rìn. Bí òótọ́ ni ewúrẹ́ bí máa yẹn bá máa rẹ́rìn báyìí bí ìgbà tẹ bí ewúrẹ́ bó ṣe máa ń rí ni. Ewúrẹ́ wà kí rẹ́rìn. Àwa ṣe mú yẹn rúgudu. Bí ewúrẹ́ ẹ̀yin lọ Google ẹ̀ ṣé ewúrẹ́ máa rẹ́rìn ewúrẹ́ ò rẹ́rìn láéláyé. So àwọn gómìnà wọ́n gbọ́dọ̀ wọ ọmọ wọn pípù yìí lọ́wọ́ if not wọn ní stop o. Bẹ́ẹ̀ni wọn ní stop. Nǹkan jẹ́ pé nǹkan tèmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ ṣe gan. Nǹkan tí mo wò ni pé ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mi ṣe èrò lọ́kàn tèmi o ṣé kì í ṣe wípé àwọn Fúlàní wọ́n fẹ́ tẹ strọ́ọ̀nù ìró ẹkùn wò mi ìmọ̀ bóyá ẹgbẹ́ ìsìnkú tí mò ń sọ o ṣé kì í pọ́n fẹ́ fi style tẹ strọ́ọ̀nù ìró ẹkùn bóyá ẹ mọ̀ bí mo fi fẹ́ pù tẹ̀ bí wọ́n fẹ́ tẹ strọ́ọ̀nù ìró ẹkùn wò bóyá ní bàbá àbá ní bàbá bóyá lẹ́nu àbá lẹ́nu ṣé mo pé tó bá arrest àwọn ìró ẹkùn tó bá arrest wọn gbé nísìn tá a bá sọ̀rọ̀ síta we say no to Fúlàní grazing ṣé mo wípé àwọn pípù ìwọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn èèyàn àwọn ìró ẹkùn ní every other state ló kù Ọ̀ṣun náà ní gbogbo ẹ̀ ti máa ń bẹ̀ wá gbósókè bàbá mi ẹ bá mi gbóhùn sókè tà. Ayé làgbé àbẹ̀. Yes sir. Ayé làgbé. Bàbá mi mo wà pẹ̀lú yín o. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Ẹ kó ètò. Ẹ ṣeun. Ọlọ́run àkókò jà mí. Àṣẹ. Ìyá àbí ẹ̀rọ àríkẹ́ pẹ̀lẹ́. Ẹ̀rọ àríkẹ́ wo ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ̀wọ̀n àríkẹ́ ẹ̀wọ̀n straight. Òun náà ni
wọ́n ní òun náà ní ẹ̀sọ́ òun ní ẹ̀yìn ilẹ̀ bí ẹ̀rọ àríkẹ́ mo ní kẹ́ ẹ pẹ̀lẹ́. èmi kọ́ ni mo bí o èmi kọ́ bí ẹ̀wọ̀n àríkẹ́. ni ewúrẹ́ òkè rẹ́rìn o ẹ̀yin ríbi tí ewúrẹ́ òkè rẹ́rìn mi ò máa gbọ́ Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yìí mo sọ pé mo fẹ́ tà Yorùbá Wuyi fáǹsì mo fẹ́ tà yìí. òun náà ṣe máa ń sọ pé tí ewúrẹ́ bá bínú títí téèyàn lé tó bá bínú títí tó bá súnkàn gidi tó bá yíjú padà báyìí ó máa di abara méjì ní a wá kó ọwọ́ méjèèjì sókè ẹsẹ̀ lókùn tó máa fi máa rìn ojú ẹ̀ máa lé kó gbà bí ojú mọ̀ mọ́ ẹ mọ̀ pé. mo wà níbi iṣẹ́ mo lè sọ̀rọ̀ nísìn á sọ̀rọ̀ létà. ọ̀bísì. ojú ẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ṣé wàá rí tọ̀wọ́n tó lọ fẹ́ràn jẹko èmi máa fẹ́ sọ̀pọ̀tì bọ̀dá tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kán kó ẹran yẹn lọ ká Olúwo mọ́lé bóyá àwọn ará Ìwó máa pọ́nà wọn Olúwo bá wa ilẹ̀ fún wọn níwò àwọn stéètì tó kù kò ní máìlì láti mọ lọ máa ra màálù bẹ́ẹ̀. ok káfí Ìwó ṣe ẹ̀rùn ránṣẹ́ kínní. káfí. nẹ́tíwọ̀kì yóò dára bá wa o. nẹ́tíwọ̀kì yóò dá sà. ẹ ti dé ẹ̀ka àbò yẹn wà lórí show. ẹ bá gbóhùn sókè ẹ̀ka àbò àtẹ̀délé tán àwọn máa dúró dé. ẹ lé ẹ̀ka rẹ̀ gbóhùn sókè ẹ̀yin náà kí n máa sọ̀rọ̀ bí ẹni pé kinní kan. ẹ kálẹ́ máa àmọ́ mi ẹ̀yìn lọ́wọ́ yìí. ẹ pé tó. àjọ ń ṣètò yìí o. ẹ pé tó máa ẹ ṣeun. àwọn kù iṣẹ́ dáadáa bọ́lá yóò máa bá wa gbé. àṣẹ. ọ̀gá o ọlọ́run ọba níga lọ́jọ́ ni yóò gba wa ẹran Yorùbá láọ agbára ọlọ́run káwa náà sì gbára wa. kágbára jù. ẹ mọ̀ pé kágbára wa ni ṣé ẹ mọ̀ pé aláwọ̀kọ́ ọ̀rọ̀ ni tí àwa kan máa tẹnu mọ́ tí èsì mi nìkan ṣé ẹ rí màmá Yorùbá ká máa gbọ́ àwọn ọ̀nà tó bá. ẹ tó pè yẹn stop máa pè ní padà. gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn ẹran Yorùbá ní ilẹ̀ Yorùbá yìí o tó bá ṣe pé lóòótọ́ o a ti ṣe tán. ṣé rí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ débi wípé àníṣe àfẹ́ ọlọ́pàá kankan mọ́ pé kí Fúlàní ọmọ ṣe àṣemáṣe ní orí ilẹ̀ wa ká tó wá máa gbọ́ wípé ọlọ́pàá kan wọ́n tún wá máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé àtúnjẹ́ ìgbésẹ̀ tí kò tó ní tẹ́ àwọn ìran Yorùbá lọ́rùn ní orí ilẹ̀ wa. tí Fúlàní ò tá a bá Fúlàní tán pàápàá tá àti ẹ̀mọ́ bí tí wọ́n ti rìn wá gan. kò sí pé bóyá àwa ìran Fúlàní ó ní kankan tá a fi jọra àṣèdè kan àjẹ́jẹ́ kan ìṣèwọ̀ papọ̀ kò tiẹ̀ sí kankan tó tiẹ̀ tó tá a tiẹ̀ fi bára mú. àwọn òkè ń wúwà bí ẹ̀hàn náà bá Fúlàní ṣe máa wù náà bí wọ́n ṣe máa wùwà yẹn ti wọn. nítorí wípé kíní yìí ó kù sọ́wọ́ àwọn ẹ̀rọ Yorùbá báyìí o. Yorùbá tó bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá lòun tí bá sì ń gbé sí Fúlàní lẹ́yìn ẹ jẹ́ ká gbà wípé eléyẹn ìyẹn kì í ṣe ojúlówó ọmọ ọkọ Yorùbá torí iná lẹ́rìí tí ọmọ gbèsè Fúlàní lẹ́yìn olórí burúkú ọmọ Yorùbá. bàbá wa kí ni ká ṣe báyìí. màmá mi sẹ́rí tá a ṣe ni wípé ibi tí nǹkan ti dé nílẹ̀ Yorùbá yìí àti ká máa dáṣẹ̀ rí àpò látọwọ́ ara wa fún àwọn àjòjìtì bá níṣẹ́ àwọn ò ní jẹ́ ká rí mú mí ní orí ilẹ̀ wa nítorí wípé èmi ò mà àǹfààní olórí tá a ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gan kí láǹfààní olórí kí ni èèyàn máa ń ní adarí kádarí ọmọ lè sọ̀rọ̀ jáde ni irú gbogbo àwọn tí ń ṣàdarí lé wa lérí nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba wa tí ń pera wọn lójúlówó ọmọ ọkọ Yorùbá ẹ̀rù ń bá wọn láti sọ̀rọ̀ jáde ni kí lẹ̀rù ń bá wọn fún
ó dáná tí wọ́n bá mọ̀ káwọn ẹ̀rù ń bá wọn káwọn ò dákẹ́ ìgbésẹ̀ àwa tá a dójú lówó ìgbésẹ̀ tá a bá ń gbé kí wọ́n mọ̀ fèsì sí mọ́ kí wọ́n sì bá wa pàṣẹ fáwọn ọlọ́pàá tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá ní tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá yẹn kí wọ́n má gbàbọ̀dé fún wa mọ́. èmi ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Yorùbá yẹn kò jẹ́ ẹ̀yẹ mi fún. sọ lórí burúkú làwọn ọlọ́pàá Yorùbá yìí ni wọ́n fẹ́. bàbá wa ẹ má tí ìdájọ́ ṣẹ́rí ẹni sùúrùsà kéèsì tó wà nílẹ̀ yìí CP ti gbọ́ sí commissioner of police àti pé àwọn tó jàgbàgbà nínú àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn bàbá wa lókè ṣẹ́wọ̀n fún wàtákàn bí ọmọ olódò débẹ̀ ìgbà tí Buhari débẹ̀ ó kó àwọn Fúlàní sí ìgbà tí Jonathan wà ń bẹ̀ ó kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ó kó àwọn ọmọ Ìgbò sí ìgbà tí Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà dádì mi ẹ bá mi pe dádì mi náà ẹ bá mi kí dádì mi tá bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ máa sọ pé lóògùn ọ̀fẹ́ ẹ bá pe Sunday Igboho ẹ máa pariwo òòṣà ẹ bá ti pa dádì mi Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà ẹ bá mi kí àwọn náà Jagaban náà. fún mi lásìkò kí n sọ̀rọ̀ yìí tí sọ̀rọ̀ tán o. màá fún yín lásìkò mo kàn fẹ́ put in true náà ọlọ́pàá tẹ̀ ń lọ yìí tó bá yẹ pé ayé Buhari ni bí wọ́n ṣe kó àwọn ọmọ tó wà nínú ibẹ̀ wọ́n ti lọ kó wọn sẹ́wọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀ tó mi fẹ́ ká wá fi ojú àwọn bàbá wa tó ń jẹ́ ọlọ́pàá tó ń jẹ́ àgbà níbi iṣẹ́ ọlọ́pàá mi fẹ́ ká fojú olóore gúngi àwọn náà ti ń gbé ìgbésẹ̀ ọmọ ọkọ Yorùbá lórí ẹ̀ so mi fẹ́ ká bú wọn ká kàn máa sọ fún wọn ní comment section àti àwọn tá à ń sọ̀rọ̀ lókè ni pé a kọ àfẹ́. màmá mi. that is justice. ṣe rí sísọ fún wọn tá a sọ fún wọn ní comment station yẹn àwọn tá a mọ̀ pé wọ́n súnmọ́ wọn tẹ́yìn rí bá sọ̀rọ̀ iná ni kẹ́ ẹ sọ fún kẹ́ ẹ máa pè wọ́n fún àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n tètè máa sọ fún wọn kí wọ́n máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ gidigidi ẹ má jẹ́ ká parọ́ tanra wa jẹ. comment station òǹkà mélòó ni wọ́n fẹ́ máa kà ní comment station. ṣé pọ́ọ̀rọ̀ ta ni pé àwọn gan wà níbí Trump wà ló ṣe gbọ́ wípé wọ́n pa wọ́n ní Benue State àti tí pásítọ̀ yẹn jáde ọlá táwọn èèyàn ń kọ ni àwọn náà wà níbí ẹ pé mi súnmọ́ lóṣèlú kó tó dì sí mo ti máa sọ pé mo súnmọ́ wọn dáadáa mo bá wọn ṣe mo lọ́rẹ̀ẹ́ tó wà ní top kìíní mo láwọn schoolmate mo láwọn senior tó wà ní òkè nínú politician ọlá tèmi gbé dání ẹ̀tọ́ kò ní kémi àti wọn rí aka má kíra wa tó bá ń ṣe show àwọn náà wà níbí wọ́n ń wò wá tèmi bá ń pariwo máa rí mi bí ẹni pé ìdìbò nìkan ló wàhálà obìnrin ti pọ̀ bóyá kò ní fẹ́ níbi tó wà ṣùgbọ́n èyí tẹ́wọ́ pẹ̀lú mi tẹ́ bá sọ pé fẹ́ o bí kò bá yà láìkẹ́ o àwa náà kọ́ o tó máa ń wí kọ́mẹ̀ntì yín wọ́n máa mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe yìí àti kíní yìí ó kà yín lára tòkòjú pé mi nìkan ni mò ń jà fún ilẹ̀ Yorùbá ibi tí ìjọba ṣe tí àwọn tó ń ṣe YouTube ṣe comment section nìyẹn fún àwọn tó bá fẹ́ rí kọ́ máa rí opinion àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ sáwọn èèyàn láìkí ẹ̀ àbókàn ń pariwo lásán ni that is justice. sẹ́rí màmá mi ṣé ẹ mọ̀ pé agbára tí Jonathan fún àwọn ọmọ titi wọn lọ́dọ̀ titi wọn ṣé ẹ mọ̀ pé tòun ti pé wọn agbára ò sí lọ́dọ̀ wọn mọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n sì tún lo agbára yẹn lọ títí dòní olómìnir ọ̀sẹ̀ ni tó gba agbára yẹn kúrò lọ́wọ́ wọn. bóun làwa ti fẹ́ ṣe titi wa pé tá a bá ti ń jẹ́wọ́ Nàìjíríà lọ ṣé ẹ mọ̀ pé káwa Yorùbá nílùú tí wọ́n pè Nàìjíríà yẹn nǹkan tó wá Yorùbá iná lọ yàtọ̀ ju àwa làwọn ilé take law yìí tó wà hàn di titi wa but àwọn ẹ̀yà yòókù àwọn take law yìí tó jà hàn wọ́n sì mú jẹ. bóòlù àwọn ìran Yorùbá náà ṣe fẹ́ gbé ìgbésẹ̀ débi wípé gbogbo àwọn ẹgbẹ́ yìí àwa náà lè máa kọ́ àwọn àjòjì wọn lè máa ní ìbẹ̀rù titiwa náà nílẹ̀ Yorùbá lọ́dọ̀ titiwa náà bóòlù àwa náà ṣe fẹ́ gbé àwọn ìgbésẹ̀ yẹn tí a mọ̀ pé kíní yẹn gẹ́gẹ́ ọ̀fà àwọn nǹkan tí ń fa àkóbá fà wá ní orí ilẹ̀ wa tí gbogbo àjòjì fi ń ráàyè wọlé tí wà lára tí wọ́n fi ń ṣe tó wù wọ́n ní orí ilẹ̀ wa tó sì jẹ́ wípé gbogbo àwọn kíní yẹn àwọn ò lè dẹ́wò ní ọ̀dọ̀ titi wọn. irú àwọn ẹ̀yà tí wọ́n sọ pé àwọn ẹ̀yà mẹ́ta ló ní Nàìjíríà ẹ̀yà Haúsá Ìgbò Yorùbá tí a mọ̀ pé náà mẹ́tẹ̀ẹ̀ta àwa làwọn ilé gbé ìgbésẹ̀ láti tẹ́tù lọ yípa àti titi wa lọ́dọ̀ titi wa. solution láàrin ìṣẹ́jú méjì kí ni ká ṣe
màmá mi ṣe rí solution ni wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa sọ fún wọn kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn Ọlọ́run bá wa lọ rẹ̀ ẹ̀mí wọn gbó lágbára Ọlọ́run àtàwa ojúlówó ọmọ ọkọ Yorùbá náà ṣe rí bẹ́ẹ̀ tí ń ká èmi láàánú wípé àlẹ́ máa wo àwọn Fúlàní ìran báyìí kí wọ́n pàṣẹ ni pé ká tó máa dúró ẹni sùúrù kí wọ́n pàṣẹ wà fún àwọn Fúlàní gbogbo dédéwò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwa ẹran Yorùbá àní máa wòran mọ́ àní máa wo Fúlàní ìran mọ́ lórí ilẹ̀ wa kí wọ́n máa ṣe wọ́n jàmbá lórí ilẹ̀ wa ojú ti là kọjá kéèyàn tó máa dá màálù káàkiri lọ ẹ rí àwọn àfáà kankan tí wọ́n sọ̀rọ̀ lé lérí o àbísà àwọn àfáà sọ pé àwọn ò tí ì gbọ́ tí ń ṣẹlẹ̀ yìí kò yẹ ká rí àfáà gidi kan tí ó sọ̀rọ̀ lé lérí tó náà jáde tí ó ṣe wáàsí rẹ̀ tí wáàsí rẹ̀ ó lọ bẹ̀ yẹn wípé kí ló dé báwo ni àwọn kẹsẹlẹ máa da màálù káàkiri láyé tó ju ti là yìí kí wọ́n máa fi màálù jẹ nǹkan oko oúnjẹ tí èèyàn jẹ kí wọ́n máa fi màálù jẹ káàkiri màmá mi sẹ́ẹ̀rí àní níbi tá a dé yìí a ti ní sùúrù fún àwọn Fúlàní tó ọlọ́ọ̀bá gbọ́ àmọ́ gbégbèsè wa ká tètè fi irú èèyàn táwọn ẹran Yorùbá ká fi hàn wọ́n lójú ọjọ́ iná ní ti ń fà tí wọ́n sì tó fi ń ráàyè ṣe gbogbo rádaràda yẹn àtisẹ́rù tó dé sí láàárín Accord Party ìjọ́sí tí ń fọ bàbá tí Sunday Igboho wípé tí bàbá abẹ ní ọmọ bú àwọn tó ní káwọn ọmọ bọ̀ wá ní ìgboro pé tí mò ń lọ àwọn bá jẹ nǹkan oko àwọn àgbẹ̀ àwọn ọmọ bá ti máa ń ṣètò ara wọn tí kò yẹ káwọn ọlọ́pàá ti gbẹrú máa yẹ kí wọ́n ti rìn fáìtì ẹ̀ tọrọ nù. Ọ̀dà ẹ ṣeun bàbá ká tún gbé kọ̀lẹ̀ lónìí. Màmá mi a lè fara mọ́ ọmọ nílẹ̀ Yorùbá tá a Fúlàní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tètè mọ bí Nàìjíríà bá ṣe pé ni o a kì í ṣe kankan náà àfẹ́ Fúlàní láàrin wa mọ́ kí wọ́n padà síbi tí wọ́n ti wá wàhálà Fúlàní ti pọ̀ jù àwọn Fúlàní ẹ̀ṣẹ̀ náà rẹ̀ tó yẹ táwọn ẹran Yorùbá gbọ́dọ̀ mọ bá gbé papọ̀ àwọn Fúlàní dààmú wa ìṣòro ni Fúlàní jẹ́ fáwọn ẹran Yorùbá gbogbo ọmọ Yorùbá títí fa Fúlàní mọ́ra parẹ́ tọmọtọmọ ni lágbára Ọlọ́run ìdààmú ìfòrò yóò máa wọnú ìdílé ilé ọkọ̀ọ̀kan ni gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ń lo Fúlàní tẹ́ fi ń dààmú àwọn ẹran Yorùbá ikú oró lẹ́ẹ̀mọ́ kú tọmọtọmọ láìpẹ́ láìjìnà yìí lágbára Ọlọ́run ẹ máa bẹ́ tó lọ ọmọ mi. àdìgá ẹ má sọ pé ká máa gbé lọ ẹ má sọ pé ká máa bá bọ̀ ẹ máa bẹ́ tó bọ̀ náà máa sọ. ẹ máa bẹ́ tó bọ̀ ẹ rà mà. bàbá wa ẹ bá support bàbá wa ẹ bá mi kọ 1 tẹ́ bá support wọn bá wa kọ 2 bàbá wa yìí ọ̀rọ̀ Yorùbá nìsan wọn ò gbọ́ nígbà tí yóò gbọ́ nǹkan kan pé wọ́n ti gé etí èèyàn lọ àwọn eléyìí kò sí tẹ̀lé sọ wọn ò gbọ́ nǹkan wọ́n jà pín wa ni ẹ pín wa ní o ẹ pín wa. Abdullahi Ọláyínká gbogbo ọ̀rọ̀ tá a sọ látàárọ̀ kò rí kọ́mẹ̀ntì kankan káyọ̀ wípé so Àmọ̀tẹ́kùn is no more for the Yorùbá. Abdullahi Àmọ̀tẹ́kùn is for the Yorùbá. On this platform mo fẹ́ bèrè lọ́wọ́ Abdullahi are we against Àmọ̀tẹ́kùn? ṣé ṣòtà ṣe yìí nísìn ṣá against ẹni sùrùsà ṣá against Àmọ̀tẹ́kùn lórí ṣòtà ṣe yìí bẹ́ẹ̀ ìgbà tí mo ti rí àbùdù nínú orúkọ Abdullahi mo ti mọ̀ pé Abdullahi láì ló máa bá dé èyàn wọn Fúlàní tẹwà nínú Àmọ̀tẹ́kùn ara máa ń kan yín bí kí ìrù ẹkùn àtàmọ̀tẹ́kùn àtOPC bí ká kọjú ìjà síra wa ká máa bára wa jà bẹ́ẹ̀ ló ń ṣe yín àwọn ọ̀ríjínà ọmọ ọkọ tó wà nínú Àmọ̀tẹ́kùn wọn ò ní bá ìrù ẹkùn jà láéláé bẹ́ẹ̀ ni wọn ọmọ ọ̀ríjínà ọmọ ọkọ tó wà ní OPC wọn ò ní bá ìrù ẹkùn jà torí wọ́n mọ̀ pé ọmọ ọkọ ni ìrù ẹkùn gbogbo tó ń ṣe ni pé bí ká bẹ̀rẹ̀ sí ní jà kó máa ní ṣe bá a ti sọ pé ìrù ẹkùn yẹn àwọn máa fi ṣe tọ́ọ̀gì ní àti báǹdì ẹ̀ gbogbo tó wà lọ́kàn yín nìyẹn ẹ má bínú sà kò ní lè ṣe é ṣe kò lè work Yorùbá ọmọ Yorùbá ẹ bá wa sọ fún ọ pé kò lè work ẹni Yorùbá ti kò àtẹ́wé ṣe ká yín lè ṣe yókù ẹ bá wa gbóhùn yín sókè sà. àwọn ẹ̀ka lẹ́mọ̀ Yorùbá wuyì. ẹ kú dédé àsìkò yà ń gbọ́ yìí. bẹ́ẹ̀ ni ó gbà ẹ̀mí ó gò ó fún àlàáfíà tó pọ̀ Ọlọ́run yóò fún yín
Ọlọ́run dájú ọ̀dọ̀ àwọn iṣẹ́ ọ̀dọ̀ gbogbo Yorùbá ṣe pátá àwọn tó lọ Nàìjíríà àwọn ènìyàn Nàìjíríà wọn lọ Ọlọ́run bá fọgbọ́n àwọn Fúlàní rẹ ní gbogbo Yorùbá yóò pọn rẹ pátápátá ṣe rí ìlú tí kíkẹ́ ti ṣẹlẹ̀ yẹn ìlú mi ni láti fi ọmọ Èjìgbò ní mí láti fi lèmi tí mò ń sọ̀rọ̀ yìí láti fi màálù jẹ oko ni. ok ẹ bá a tàn mọ́lẹ̀ sí. ẹ láwọn Fúlàní yẹn ẹ bá táwọn sọ ọ̀pọ̀lọpọ̀ kára lè sọ lórí agbègbè báyìí kó kára lè sọ. tó ń ṣẹlẹ̀ ni pé ṣe àwọn ọlọ́pàá yẹn gangan tí lọ mú yẹn ṣé wọn ò lè ṣe ìwádìí dáadáa kó tó lọ máa kó àwọn àmọ̀tẹ́kùn tó kó àwọn ọmọ Yorùbá. àmọ̀tẹ́kùn kan náà kó ìwé ẹkùn lọ mú àtàwọn Yorùbá. ìwé ẹkùn mo fẹ́ jàre ìwé ẹkùn kó àtàwọn ọmọ ìyá kó tó lọ máa kó wọn ò lè ṣe ìwádìí dáadáa. àwọn gangan ẹkùn bí ẹlẹ́rìí Fúlàní yẹn ẹkùn tó gbé Fúlàní tí tọ́ sanwó tán. ó yẹ kó tún gbé ẹjẹ pàtẹ́wọ́ fún yín. ẹkùn tó gbé ẹkùn tó sílẹ̀ ẹkùn lè máa lọ báyìí ẹkùn tó gbé. ebi mo tó bẹ ọba wa Oyèdè Ìsọ̀nsìn ọba ìlú Èjìgbò kó bá tẹ àwọn ọlọ́pàá ń mú dáadáa kó kíyèsí wọn. wọ́n sì rán àwọn wọ́n tẹ àwọn ọlọ́pàá yẹn nú wọ́n kí wọn lọ. ìwọ ọba ló ní ìlú rẹ̀ olóńgbò tó lè fi rẹ̀ sí wọn pé bàbá wa gbàgbà ọba tẹ wọ́n tẹ àwọn ọlọ́pàá yẹn nú wọ́n sì bá wọn wá àwọn ọlọ́pàá náà irú ọlọ́pàá wò tó pé tí ń ṣẹlẹ̀ wà ní pé tó jẹ́ pé ọlọ́pàá àwọn náà ti ní àwọn kankan lẹ́yìn wọ́n ti ní nǹkan kan pẹ̀lú àwọn Fúlàní tẹ́lẹ̀ náà ni torí pé èmi rí rẹ̀ ti di ọ̀rọ̀ tí wàá tó sọ ọ̀tá náà di sọ pẹ̀lú àwọn ọlọ́pàá náà tó bẹ̀rẹ̀ pé ẹ̀yẹ iṣẹ́ níbẹ̀ lókè ni ló ṣiṣẹ́ àwọn tí ń bẹ ní Èjìgbò àwọn tí wọ́n ti sẹ́yìn àbí bíbá ni wọ́n lọ àrísí àwọn èèyàn. Fúlàní ọlọ́pàá mú àwọn wọ́n ti ní àwọn kankan pẹ̀lú àwọn Fúlàní wọ́n ti gbàgbọ́dì pẹ̀lú àwọn Fúlàní wọ́n tẹ̀ wọ́n nú wọ́n wá àwọn ọlọ́pàá wọn wá jáde wọ́n ẹ̀kú mọ́ níbẹ̀ ọlọ́pàá tó mẹ́lò bàbá ìdísù tó mẹ́lò kè ó sì wájú àwọn ọlọ́pàá yẹn náà bó sí ní ọsẹ máa kóyàn ẹ ti sanwó ebi kẹkẹ kan bẹ́ẹ̀ náà tí mo fẹ́ tẹ̀wọ̀n ẹ̀sìn àwọn ìlú ẹkùn tó fẹ́ mú àwọn èèyàn kó mọ̀ gbó lẹ́yìn bá mọ̀. àwọn kọ́nà ọ̀dẹ̀ ẹ̀ lísìn sí kinní yẹn ni Fúlàní ló bẹ̀bẹ̀ pé kó jọ kó yẹ kó ṣe káwọn ṣẹ́ẹ̀tù kó máa kó out of court àbí out of station náà ń pè kó máa san 150. kò dẹ̀ sọ fún ìwé ẹkùn kò sọ fún ìwé ẹkùn olóko ló sọ fún. bẹ́ẹ̀ni tó bá jọ mi kó mọ gbàrú ẹ̀rẹ̀ bá mọ́. ẹ̀yin ìwé ẹkùn ẹ máa kó wọn dé station ẹ bá yẹ kán ṣètò ọ̀tọ̀ kó sọ fún olóko kó tó wá kó bẹ̀rẹ̀ àrẹ station. ó mọ gbàrú ẹ̀rẹ̀ bá mọ́ tó bá jọ mi ó bá torí ilé ìṣe ẹ̀ owó tó lọ sílẹ̀ yìí irú àwọn èèyàn jẹ burúkú ẹ̀ sẹ́ni tó ṣẹlẹ̀ náà ni pé àwọn kìíní àrèbá wọn gbé àgbà gbé kó ká pín kó wá kó láàrin wa kó àìsí ìrànkan náà ó kó láàrin wa kó mọ lọ bí tẹ́tí wá kẹ bó ní ẹwù ọ̀dà sí ọmọ Yorùbá gangan bó sì wà tí wọ́n jẹ́ Yorùbá gangan bó ní ṣe mú màálù bá ní màálù tí wọ́n fi màálù kí ni wọ́n tu ẹ̀gẹ́ ó sọ Yorùbá gangan bá ní Yorùbá ní mí Yorùbá tí wọ́n máa tu ẹni tẹ́nìkan gbé tó fi wá ẹ̀ṣẹ̀ tí àwọn fẹ́ràn mi jẹ. wọ́n ní kàánù. kí làwọn kí nìkan pe àwọn gẹ́nà àwọn náà kí nìkan pe àwọn gẹ́nà. àwọn ọmọ wọn kí ẹ ṣe náà bá wa ká tún gbé kọlẹ̀ lónìí tó fẹ́ jọ ti lọ ẹ ṣe fídíò yìí ẹ má bínú ọwọ́ mi tẹ̀ ní mo ti fẹ́ stop yín náà bẹ̀tẹ̀ ọwọ́ mi tẹ̀ mo fẹ́ play fídíò bàbá tó lóun parí ìjà olóyè Sunday Igboho àti Gani Adams mo fẹ́ play fídíò wọn because fídíò yẹn ò yé mi so mo á fẹ́ kọ́ ọmọ Yorùbá bá mi wo fídíò yẹn kọ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa sí pápá àpáṣà bá mi ẹ̀ ní dààmú ẹ bá wa gbóhùn sókè. hello mami. ẹ ní dààmú sà. mo kú ìjọ mẹ́ta o. ìjọ kan pẹ̀lú sà. Ọ̀gbàlẹ̀ máa ń kó ètò. À ń gbọ́ nípa bá a ṣe pàápàá o, yes sir o. Yes ma. Ṣé ẹ rí nínú gbogbo ẹ̀yà pátápátá Yorùbá ló kàwé jù bọ̀ ìwé rí awádorírẹ́kodò nígbà tí ọ̀làjú wá dé. Adorírẹ́kodò pátápátá nígbà tí ọ̀làjú dé. Tẹ́rí tí ó tẹ̀sán nígbà tó mi gan rí tí mo tó wá gbọ́ nǹkan tó wá padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ èmi gan ẹ̀rọ Ọlọ́run bá mi. Tí ó yẹ kí ọlọ́pàá máa wà bí ìwé. Ẹ kẹ̀tẹ́ ẹ̀yìn ọmọ ẹni ìṣèjú bẹ̀rẹ̀ ká tilẹ̀ kẹ̀ sí di ọmọ ẹlòmírìn. Gógónà tó tọ́ mú wá ń dìbà. Di ọmọ ẹlòmírìn. Ṣé bó ti ẹ kó ṣe ń lè nì? Tẹ̀rí bàbá ya Jàgàbá Olúdóòjẹ ọlọ́ọ̀lọ́ra ẹ̀mí rẹ̀ á fẹ́ fún wa. Ọdún mẹ́rin ọmọ ẹ̀bọ̀ á wọlé. Èmi gbàládùn àti tóbi ká àtìgbọ́ bá nìkan.
ọ̀nà tí bàbá àtàgbà fún fi apín ọlọ́run á là fún bàbá àṣẹ o ọlọ́run á là fún bàbá àṣẹ torí pé kí ni àṣẹ sẹ́ẹ̀rí ní gbogbo lẹ́kàárọ̀ òjíire ìyẹn ni tí ọ̀fẹ́ ká wà ìyẹn ló pọ̀ jù kán àtọ̀fẹ́ ká kó lóko ẹrú rárá ọlọ́run jẹ́ àbàmọ̀ ni ó jẹ́ àṣẹ ṣé bí a ṣe wá ṣé bẹ́ẹ̀ ló ti dáa ṣé bẹ́ẹ̀ ló ti dáa ìyẹn ìyá ria hàn lè roko mọ́ ìyẹn bàbá ria hàn lè roko mọ́ kí la ìfẹ́ jẹ láyé àtijọ́ gbogbo èèyàn káṣí ọmọ sọ̀rọ̀ kan di olówó kan di kìíní ìsìnà fi bó wọn èdè àgbàdo ẹ̀gẹ́ ìtàn náà jẹ dàgbà ẹlòmíì àkàrà nìyára ẹ̀mẹ́dẹ́ ẹlòmíì èkuru lọ́mẹ́ta kan fi bó wọn tí wọn fi jáde tìkúrú alájáde tìkúrú tán àyìnlá dorí orí ìwé kodò kí ló dé ibo là ń lọ ọmọ Yorùbá ẹ ronú Yorùbá wuyẹ máa pariwo ọmọ Yorùbá ẹ ronú ká ronú ló dáa o kí tó di pa àbọ̀ tó ní ọlá pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ìṣe ni pé ètò ẹni kẹsàn tí Fúlàní dé ọ̀dọ̀ yan níbẹ̀ tí Fúlàní bá dọ̀dọ̀ yan ìyẹn gan a sì gbéṣẹ́ kò jùlé lọ́kọ́ nígbà jẹ́ pé agbára ti wà nítorí ti wá fún ọ kó mi tún ọ tó kí ni Fúlàní fẹ́ wá dọ̀dọ̀ yan àìwá sí Yorùbá síwájú pé máa dó lọ mú wẹ̀yìn rẹ gbogbo náà láti dájọ́ o tẹ́rí nǹkan tí a kàn nídìí ní orí kójúmọ́ sí ni pé ìyá kí a bá ṣẹ́kù kí a mọ̀ pé ojúlówó ọmọ kan ni á nǹkan tá a nídìí ni pé ká fi mọ̀ ṣọ̀kan. ká fi mọ̀ ṣọ̀kan. òun àfẹ́ lẹ́yìn ìyẹn ètò àmì wa mọ́ ká a bá ti lè fi mọ̀ ṣọ̀kan wàláhì gbogbo rí alájọ adélẹ̀ lérí ẹ̀sẹ̀ ní àsọnù. ìmọ̀ yẹn nìkan ló kù ìmọ̀ nígbà níjọ ní pé kẹ wá ìmọ̀ tẹ́yìn bá dẹ̀ ti wá ìmọ̀ tó bá ti ní ìmọ̀ ó ti kó gu ayé já tá a bá ti lè fi mọ̀ ṣọ̀kan ètò àmì wa mọ́ ìmọ̀ ni òun láwa máa tó akọ́nà òun náà máa tó akọ́nà. ẹ ṣe gbọ́ bàbá wa ẹ ṣe God bless you sir. ẹni ìtàn problem tí mo ṣe kí n gbà àwọn èèyàn wọlé lé ẹ lè wọlé kẹ má mute náà àtijọ́ yìí sì mi pariwo mute mọ́ because ọkàn mi balẹ̀ àwọn tó máa ń tún ìgbà àwọn èèyàn wọlé wá sórí TikTok ẹ lè wọlé sórí TikTok wa kẹ má mute ẹ jọ èèyàn ẹ bá mi download tap send ẹ lo promo code ní Abiola223 lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò ní third party ẹ bá wa download tap send app yẹn máa fi send owó anywhere tẹ́ bá wà sí Nàìjíríà owó lọ sókè ní owó lọ sílẹ̀ ní ẹ nígbà tí máa bèèrè lọ́wọ́ anybody tẹ́ bá ti download tap send báyìí tẹ́ bá lo promo code ní Abiola223 ẹ kọ́kọ́ gba $10 lọ́fẹ̀ẹ́ náà bá jẹ́ pound bá jẹ́ euro ẹni owó tó bá fẹ́ ṣẹ́ tẹ́ bá ti lè lo Abiola223 ẹ gba $10 lọ́fẹ̀ẹ́ owó nìyẹn náà ẹ lè fún yàn tẹ́ bá dẹ̀ nídìí ẹ lè send ẹ sí mi but at least ẹ máa ṣe ìrànlẹ́ tó máa fún ẹjọ́ tẹ́ bá ti fẹ́ torí $10 yẹn download ẹ torí pé mo pariwo fún ilẹ̀ Yorùbá ẹ bá mi download ẹ bá mi patronize àwọn tí mò ń polówó fún mo polówó aṣọ bàtà góòdì kíní ẹgbọwọ ẹgbọrùn kíní gèlè bá mi patronize wọn tọwáyọ fún yóò ní gbé yín lọmọ lẹjọ o ẹ ṣe bá gbóhùn sókè bàbá wa. hello màámi ẹ gbóhùn sókè mà. ilé ìyá mi ò ẹ kú jọ mẹ́ta ẹ kú iṣẹ́ ìlú àdúrà gbogbo ojú òní tì wá ọ̀rọ̀ ní gbogbo wọn ti sọ lórí ọ̀rọ̀ pé gómìnà Niger ẹ mọ̀ pé òun tiẹ̀ kò lẹ́bọ lẹ́rù kò kẹ́ran fún Fúlàní kò ní pátínà nù wọn láti pé kán bá òun tajà gbogbo ọ̀rọ̀ tó sọ tó ń lọ ilé àṣẹ yẹn kò ní. ọmọ Haúsá jẹ Haúsá bíi táwọn ẹ̀kọ́ ń tàpá ni. bó jẹ́ tàpá bó jẹ́ Haúsá ó yán kọ̀ọ̀kan ó wẹ̀ ó yán kọ̀ọ̀kan láàrin wọn bẹ̀ kò ní kọ́lọ́fín kan pẹ̀lú àwọn aráabí yẹn rárá ṣé ẹ rí ọ̀dọ̀ tiwa tó Ọlọ́run nìkan ló lè yọ wá torí àwa tá a dúró lórí pé ajórìjìnà ọmọ ọkọ ohun tá a fẹ́ rè ohun tá a fẹ́ rè akéré jọjọ ní Naija ṣé gbogbo bí wọ́n ṣe ń ṣe nígbà tó bọ́ta tó sọ̀rọ̀ pé nǹkan tó ń fẹ́ rè àwọn tó jọba tí wọ́n jẹ́ Fúlàní bí ọba bí kìíní wọ́n ṣe ń fún àwọn tó jó lórí wọn gbogbo ó sọ̀rọ̀ ho ha lé wọn lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni gba àwọn Fúlàní fanatiki yẹn. kò sí kan tó ṣe kúlẹ́kúlẹ́ nù àwọn ọmọ tiẹ̀ nínú àwọn ẹ̀yà tiẹ̀ tó jẹ́ bóyá ẹ̀yìn Haúsá ni àbí tápà kò sí tó ṣe kúlẹ́kúlẹ́ nù àwọn ẹ̀yà ẹ̀
tó lọ bá wọn pé ẹ má dá lóhùn lọ́dọ̀ tiwa ṣáà lè ṣe yẹn ni a lè ṣe ara ẹ̀ lolúwo ẹ wo Ìbàdàn ara ẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Ṣèyí Mákindé ó ti kúrò Ìbàdàn ó forí lé ilẹ̀ Fúlàní ibẹ̀ ló ti lọ àlùmọ́ òsì kìíní ó lọ mú àwọn tí ó fi ṣe igbákejì ẹ̀ ní president. ó ń ṣàwàdà ni àwàdà ẹ̀ ló le. ẹ máa jẹ́ gbogbo yẹn gbogbo ohun tó ń ṣe lọ́dọ̀ wa ń bí táwọn ti wá ń ṣe tí wọ́n ń ṣe kúlẹ́kúlẹ́ kó sáàárín wọn ṣé àwọn ìlú míì tí wọ́n ń pàṣẹ wà ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ nígbà kan àwọn kan bọ́ta àwọn nú ọnu àwọn bíi aranú tó ń yoyún jẹ àwọn Fúlàní wọ́n ní àwọn baálé yìí ni wọ́n kọ́kọ́ ń gbowó lọ́wọ́ àwọn káwọn tó débẹ̀ wọ́n tó lọ tulẹ̀ fáwọn níbẹ̀ yẹn ta ló ń ṣe gbogbo orú ẹ̀ ó di tọ́ta bá tó mọ̀ lọ́rùn ká tó bọ́ kọ́lọ́n kó ṣàánú wa worú òwò Òṣogbo nísìn ṣé àwọn Fúlàní náà dojú ìjà kọra wa ni àwa ara wa la dojú ìjà kọra wa lórí kíni lórí ìdìbò Ọ̀ṣun. Adélékè ni ẹ dìbò fún o Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún ẹ má dìbò fún ẹ̀wọ̀n Àríkè elépè Adémọ́lá Adélékè for governor. nínú stéètì kan gómìnà kan ló máa wà ń bẹ̀ bẹ́yìn mẹ́fà àbẹ́yìn mẹ́jọ tẹ́ ẹ bá wà ní ẹgbẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ bá gbé ẹnìkan náà ni ó wọlé kí ló dé tẹ́ ẹ wá dojú ìjà tẹ́ ẹ tí wàá ń sọ jáde ní gbangba ẹ pa wọ́n ẹ lọ máa pa wọ́n láti ìsìn lọ títí dọjọ́ ìdìbò ẹ lọ máa pa wọ́n níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ yàtọ̀ sílẹ̀ Yorùbá níbo ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ yàtọ̀ sílẹ̀ Yorùbá gbogbo gómìnà ló ń ṣe nǹkan tó ń ṣe kínní nílẹ̀ Yíbò ta ni nínú wọn nílẹ̀ Yíbò tó gbẹ́sìn lórí bíi tọ̀dọ̀ tiwa tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn Fúlàní òfúlàní àbáwọn ẹ̀yà míì báyìí nínú àwọn olórí ìjọ wo lẹ rí tó bọ́ta nínú wọn tó sọ̀rọ̀ yìí ọ̀nà pọ̀ tíyà tí ń jẹ wá Yorùbá wuyì ọ̀nà pọ̀ olórí ìjọ wo lẹ rí tó bọ́ta. wọn ò ní sọ̀rọ̀ màmá ẹ bá wa round up kàlẹ́ bá play àwọn Gani Adams. ẹ wo obìnrin ẹ̀rọ àríkẹ́yìn wèrè àwọn tó dẹ̀ ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ náà mo rí wọn bá wí báwo náà ṣe máa fi yín ré tán fi yín ré tọmọtọmọ tẹ́ẹ̀dẹ̀ tún tẹ́wọ́ tẹ́ ń gba nǹkan yẹn tẹ́ẹ̀dẹ̀ ń ṣàdéhùn pẹ̀lú wọn bẹ́ẹ̀ tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ó gbàdúrà wa ojú òní tì wá o. ẹ ṣeun gan màmí. àṣẹ Sasi àbí kí lorúkọ yín Sasi ẹ ṣé mo dúpẹ́ o thank you for the gift o mo ṣe pé ṣáà send me gift lọ ní ẹ ṣáà kan send me gift lọ ní ẹ tẹ́ wa lórí TikTok ẹ pẹ́ tó wọlé so ti drop because ẹ power tap kò lè tí mo fẹ́ ṣe sí Sasi ṣe ti fẹ́ sọ̀rọ̀ lórí TikTok Chris. ẹ ṣeun gọmọ mo dúpẹ́ my sister Ọlọ́run bá tọ́lẹ̀ Yorùbá ṣe bó bá tẹ̀ bàjẹ́ náà Ọlọ́run bá ràn wọ́n lọ sọ̀rọ̀. àṣẹ Èdùmàrè. ẹ ṣeun gan. sá àtàárọ̀ nìyẹn. Tinubu náà ni last president ní Nàìjíríà lágbára. Ọlọ́run àṣẹbẹ àṣẹ Èdùmàrè. ṣe wá rí àwọn ọlọ́pàá wa òtúbà tí ọmọ ẹ tí wọ́n so èso. ẹ bá wa mute kẹ bá wa kóyìn tí abagánà sí wà yẹn jẹ tó yọ Ọlọ́run ẹ bá wa gbé sókè lórí fóònù ẹ bá wa gbé sókè lórí fóònù sàn. abagánà ṣé wà lọ́dọ̀ ẹni pé ẹ̀ ń mú nǹkan papọ̀ à ń gbọ́ yín sà. ẹ ṣeun ẹ ṣe rí kí nǹkan bẹ̀rẹ̀ ká mọ̀ ni pé mi ò mọ ìpè tó ṣe fún àwọn ọmọ Yorùbá pẹ̀lú kọ́ má lè fi Fúlàní lọ́rùn lẹ́ẹ̀kan máa bá tiwọn lọ. kò yí bóyá orí burúkú màálù táwọn Fúlàní ti bá kù tó ti jẹ ló àfẹ́ ti brain wọn ni kò yé mi. ọ bóyá ẹ̀sìn Fúlàní tó gbé wálẹ̀ Yorùbá ló ń ba ayé àwọn Yorùbá jẹ́ ni kò yé mi. mi ò mọ problem tí ọmọ Yorùbá ní. ẹ jẹ́ kí Fúlàní máa lọ wọ́n ń ṣe ọmọ Nàìjíríà. These people are strangers. Wọ́n dẹ̀ wá wọ́n cross border wá sílùú láti wọnú ìlú yẹn wọ́n dẹ̀ wá ń pa wá. Wọ́n fẹ́ràn jẹ kó lù wá. Wọ́n tún fọlọ́pàá mú wa. Ogun máa jà o. Ó máa ṣe o. Ogun máa jà o. Fúlàní ò ṣọmọ Nàìjíríà wọn ò tẹ̀ ṣọmọ náà wọn ọba Hausa tán. Wọ́n dẹ̀ ń wá sílùú ọ̀dọ̀ wa wọ́n dẹ̀ ń mú wa wọ́n fi wá gbowó. Wọ́n tún fọlọ́pàá ìlú wa wọ́n tún fi ààrẹ. Wọ́n tún fi ààrẹ sí wa ẹ padà gùn.
mi ò mọ pírọ̀tà ní o ó dà pé ọblọgátà ọmọ Yorùbá ti ní problem. Nàìjíríà ọblọgátà wa ó ní ìdìkan bá wà fá ipò fọ. ìyá mi ó dà bẹ́ẹ̀ o mi ò gbọ́ orí lágbàáyé gbogbo orí tí mo ti dé lágbàáyé tí mo rì dé mi ò gbọ́ pé káàlejò wà ó dẹ̀ ọkọ̀ máa dì pẹ̀lú ọmọ onílù. ó máa tọ̀ mẹ́jọ ọmọ onílù. kó tó máa fọlọ́pàá ìlú yẹn kó tó máa fi dì pẹ̀lú ọmọ onílù yẹn. nǹkan tí bàbá wa ṣe dálẹ̀ àmọ́ kílẹ̀ irú ẹ̀kọ́ àbí kílẹ̀ pé ó wà lóko ẹ̀. òun ni Fúlàní tí arrest how many months sí ìgbà tó ń dálẹ̀ sí. Fúlàní máa ti arrest irú ẹkùn ẹgbà wá o. ojú ọ̀rẹ́ tí wàá tún ṣe sọ lórí prógámù kó yẹ kí bá ṣe ń sọ̀rọ̀ yìí kó yẹ kí ẹ̀bùrù ẹ̀ ti máa gbaná. Who is Fúlàní? Well, mi ò lè blame wọn. Ṣé bí àwọn ọmọ Yorùbá náà ló fi Èkó lẹ̀ tán gbé fún Dangote tó jẹ́ Fúlàní tó jẹ resources wa nínú ilẹ̀ Yorùbá tó wá láti ta tí ò sọmọ Nàìjíríà tó ó dẹ̀ wá ralẹ̀ ó dẹ̀ gbalẹ̀ wa orí ìlẹ̀ ló ti mú nǹkan tó tún tà fún wa. lójú ayé wa láì ṣẹ̀yìn wa. Ìyá mi ẹ ṣe gan. ẹ ṣe gan ẹ pètò. Ẹ jọ tẹ bá ń gbádùn ètò yẹn bá wa láìkì ètò yìí àwọn tèmi ṣàǹkọ kọmẹǹtì ni 400 and kìíní kan wọṣìn 200 and kìíní kan likes ẹ bá wa láìkì ètò yìí ẹ bá wa power tap ẹ bá wa àwọn tèmi tó nífẹ̀ẹ́ mi wọ́n ṣàǹkọ kọmẹǹtì ni wọ́n ṣàbínú ni pé ẹ bá wa láìkì ètò yìí sẹ ẹ bá wa gbọ́n sókè o. Hello ẹ tó ń pè yẹn ní sọmọ àpò yìí tó bá kàn yẹn má bínú ẹ bá wa gbọ́n sókè o. Hello. Tẹ́ bá ti pè wá ẹ má tún gbọ́ wa nínú ilé àfọlọ́run bá bẹ̀ yín tẹ́ bá ti pè wá báyìí àfọlọ́run bẹ̀ ẹ má tẹ́ láti gbọ́ wa nínú ilé ẹjọ́ náà la fi bẹ̀ yín ẹjọ́ ẹ má bínú mi ìṣàkọ mi ìfẹ́ jẹ ẹ ká gbọ́ ìdánsì gbò. Border Island àgbà navy blue check jákàmọ̀ lọ́sí ìgbò ìgbò ọ̀ngá ti wà confused the love is too much 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 jákàmọ̀ let's go. jákàmọ̀ yìí náà ṣe ẹ̀ka tó fi ẹ̀lẹ́kan sí i don't see go. Border Island àgbà navy blue check jákàmọ̀ lọ́sí ìgbò ìgbò ọ̀ngá ti wà confused the love is too much 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 jákàmọ̀ let's go. ẹjọ́ olóyè ó dàbí pé ayé àwọn ọ̀nà bí ewo ẹjọ́ tó bá ti dé báyìí ìdásí ìgbò jákàmọ̀ àdìsá nìyẹn ẹ ká gbọ́ kọ́ta bàbá yìí sọ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ fún mi ó fi ṣá. àti iṣẹ́ ńlá kan lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n sì torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn fákàtí bá ń bínú wọn bá bẹ̀rù sí wọn lọ́kàn. Bàbá wa yìí sọ wípé ẹ jẹ́ kí n play ẹ̀tàn kí wọ́n máa tún wá tún play ní díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ náà. Má ṣe ìyá wa tí ó sọ̀rọ̀ lọ sí má ṣe ìkó àti iṣẹ́ ńlá kan lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́ pé kí wọ́n jọ wọ́n sì torí Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn fákàtí bá ń bínú wọn bá bẹ̀rù sí wọn lọ́kàn. Then àwa ń fi àsìkò ìran Comrade Akínọlá George sí bàbá wa Bánjí Akíntóyè kàn pé Sunday Ìgbòho kàn sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àǹdẹ̀ kàn ceasefire àfẹ́gbọ́ kàtàkàtà ní gbòòrò ayé ìlú ẹjọ́ lọ́lọ́ ṣé ẹ̀rẹ́ bá wa ṣiṣẹ́ yìí. Inú mi dùn wípé èèyàn kan ló pàtẹ́wọ́ inú mi dùn wípé èèyàn ẹyọ kan ló pa àtẹ́wọ́ wọ́n ní wọ́n fẹ́ parí ìjà fún Ààrẹ Gani Adams àti olóyè
Sunday Májàsọ́lá Àdìsá Òṣàtìyà. Number 1, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Àdìsá Àtìyà, the founder of Ìrù Ẹkùn, ọmọ aládìkún, òfẹ́ pọ̀n dísè ejò pínpínpín, ejò ń fa ẹpọ̀n, ẹlẹ́pọ̀n ń fa ẹpọ̀n, ó di fàmí ń fà ẹ́, ọwọ́ ẹni tó lẹ́pọ̀n padà já sí. Èyí náà wo oríkì yẹn. Wọ́n náà fẹ́ parí ìjà fún wọn. Àdìsá ò sí lórí ìjókòó. Fine. Bàbá wa ìyọ̀rọ̀ tí wọ́n wá sọ, ẹjọ́ sọ̀rọ̀ yẹn mú yes àbí kò mú yes? Tó bá mú yes, pọ̀rọ̀ tí wọ́n sọ pé mú yes ẹ̀ bá wa kọ 2. Tí ò bá wá mú yes tẹ́ ẹ̀ tí ẹ̀ gba tiẹ̀ rárá, ẹ kàn bá wa kọ 1 sí comment section. Pé ọ̀rọ̀ tẹ́ tó sọ yìí o, kò bí mo fẹ́ pù tiẹ̀, ẹ bá wa kọ 1. Mo bá pé ẹjọ́ tí wọ́n dá yìí pé wọ́n dá dáadáa bí àgbà ilẹ̀ Yorùbá, ẹ bá wa kọ 2. You see, wọ́n ní àwọn fẹ́ sọ mo fẹ́ ṣé kí n analyse ẹ̀ àbí kí n jẹ́ káwọn èèyàn máa pè wọlé. Fídíò kò tó bí i 30 seconds, ṣé kí n analyse ẹ̀ àbí kí n jẹ́ káwọn èèyàn pè wọlé kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ 48 seconds. Ṣé analyse ẹ̀? Because ọ̀rọ̀ yẹn ó fọ́ ní bákan. Èyí tẹ̀ ń pè Àníkẹ́ ní sùúrù, a máa pè yín padà. Ẹ jẹ́ ká kọ́kọ́ pọ̀n tó ti wà ń lẹ̀ nù. A máa pè yín padà, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Mo pé ẹ nífẹ̀ẹ́ péjì Yorùbáwùyí o, mo trust yín, ẹ̀yin fans Yorùbáwùyí. Original, tó máa ní original. Èyí gbogbo lè kọ́ máa pè lọ́riginal. Mr. C, pẹ̀jẹ́ hàn mí tìyẹn ò dáa. Kò tí ẹ má rò pé ọlọ́gbọ́n ní 419 ní ẹni 419. Ẹ bá wọn gbọ́ sókè yàrá màmí 419 burúkú. Ẹ̀yin kan ìyàwó lórí fóònù ni màá ju fáànù fún yín. Ẹ ṣe kàn ẹ ṣe ni. Màá bá wọn gbọ́ sókè yàrá tóbìnrin ni ẹ gbọ́ sókè. Ẹ̀yin náà gbọ́ sókè yàrá ṣe wà lẹ́gbẹ̀dá jì ni. Hello Yorùbáwùyí. Àmì ò dákú ẹ sọ̀rọ̀. Hello Yorùbáwùyí, ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín mà. Ẹ káalẹ́ o. Yes ma. Ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọ̀rọ̀ àpọ̀dà gbáà ni bàbá yẹn sọ yẹn o. Ọ̀rọ̀ àpọ̀dà mo try láti fi mẹ́sẹ̀gì sórí ibẹ̀ yẹn. Ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ rárá ni bàbá yẹn sọ. Irú ìjà òṣìwò náà parí níbẹ̀ yẹn. Oye tí kò gbọ́ gbogbo nǹkan tó ń lọ ń gbòòrò ni. Ṣé Májàsọ́lá wà lórí ìjókòó ni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá? Irú àwọn bẹ́ẹ̀ yẹn kò yẹ ká máa gbọ́rọ̀ wọn ẹjọ́. Ẹ má bínú, ẹ ṣe dùn pé ìlú ti bí ìyàwó ẹ̀ sàṣì ẹgbẹ́ òsókè. Ẹ̀dùn náà tí wọ́n sọ́sọ́ Sunday Igboho nísì ẹ̀yẹ́ ọmọ Yorùbá máa yarí wọ́n fà wọlé lébọn yẹ ẹgbẹ́ òsókè ti dọ̀ ní aláìsí ẹ̀. Tí wọ́n bá jẹ́ máa parí ìjà fún wọn kì í ṣe lọ́wọ́ tí gbogbo ẹ̀ ń gbóná yìí. Ṣe rí ẹni tí tẹ̀m̀bẹ̀lẹ̀kun orí kunkun ìṣàtà ìpẹ̀gàn tó bá ti wà nígbèésí ayé ẹ̀ kó lè kúrò títí tó ọjọ́ tó máa fi wọlé Ọlọ́run. Ẹ má fà sójà, ẹ ṣe díẹ̀ díẹ̀. Òun ni ọ̀rọ̀ Gani Adams. Tí ó bá comment section ṣe lè parí ẹ̀. ẹni sùn mo fẹ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ stop ni látàárọ̀ tá a ti sọ̀rọ̀ àwọn èèyàn comment section èèyàn kan bá kọ comment ní so after 1 minute kẹ́lẹ́ mi tó kọ mi àti wọ́n dárúkọ Sunday Igboho sí comment ó wá ń fly orí akú wá kọ comment lọ Sunday Igboho tó bá gbé ọṣẹ fún mi tí bá mú ẹ wo ẹgbẹ́ òsòkè inú ti ń bí mi báyìí Sunday Igboho ẹgbẹ́ ọṣẹ fún mi o akẹ́lò ló ní mi mo pariwo fún yín kẹjọ ṣe fún mi ọ̀rẹ́ ẹ̀sẹ̀ mi àti àjọ máa mú nǹkan rẹ̀ ẹgbẹ́ òsòkè. Láti ti kọ́ ṣe ìdọ́sí Ìgbòho kọ́. Tí ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ààrẹ máa ń tẹríba fún àwọn tó jẹ ọba ilẹ̀ Yorùbá wọ́n máa ń tẹríba because àwọn náà fi wọ́n jẹ oyè yẹn.
bọ̀ ilé ìlàkọ́ máa rí nínú ìwé ìtàn tó jẹ́ pé ìgbéraga pọ̀ ó ti ṣe àìmọye ọba lọ́ba torí ẹ̀ làwọn ọba rẹ̀ ò ṣe dá sí ọ̀rọ̀ ọ̀tẹ̀ òdẹ lè kúrò nílẹ̀ Yorùbá kì í ṣèpè because tẹ bá rí eléyìí tó yẹ kí a fi bára wa wí àbí ká bẹ́rẹ̀ wò a ní ṣe bẹ́ẹ̀ ẹ wo orí eléyìí tí gómìnà wa ní Ọ̀yọ́ state tí ó ṣe ní ẹnujọ́ mẹ́ta torí pé bàbá wa ò ní kábíyèsí bàbá torí fún olóyè Adéyẹmọ Ìgbòho Ṣátíwá wọ́n fún ní 100 million owó yẹn ṣèkì everybody wọn ó mì wọ́n gidigidi ẹ rí pé gbogbo íńtánẹ́ẹ̀tì ní ẹni tó jẹ yẹ kó sọ̀rọ̀ gan bọ́ síta ní àwọn tó ń pera wọn ní OPC yẹn tóun náà ó ṣàfẹ́ pull crowd lórí social media gbogbo wọn náà sọ̀rọ̀ because owó yẹn mì wọ́n so àti mọ́tò àti gbogbo nǹkan tó mú gómìnà yẹn náà tó fi bọ́ síta tó ta fún àwọn ṣé mọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè tán lórílẹ̀ tí wọ́n bá ní ó yẹ kí wọ́n pe ẹ̀kọ́ fi aṣàrọ̀ fáṣàrọ̀ kan fi aṣàrọ̀ fáṣàrọ̀ ọ̀nà ò lè ṣe é parí ní wákàtí tá a wà yìí kì í ṣe lọ́dún kì í ṣe lọ́dún tó ń bọ̀ ìbọn tí gbogbo ẹ̀ ń ṣe kiri èmi ní ìfẹ́ jẹ ọ̀gá tọ̀hún fẹ́ jọ̀gá àmì nílẹ̀ Yorùbá ó dẹ̀ ti wà ń bẹ̀ látọjọ́ ìgbógbó gbà tí olóyè gan wà ní outside the country Gani Adams wà ní ìwọ́n pépépé tó ní ṣé ẹ fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá. Bàbá ń bàbá ikú yẹrí. Ìran Yorùbá ló ní kábíọ́lá lọ jèkílẹ̀. Mr. ikú yẹrí ẹlẹ́ni. Imagine ṣé owó ni oyè yẹn wà fún mi pé mo máa yan fada kò máa gbé ọ̀pá bàtà kiri kò máa wáṣọ funfun kiri ṣé ohun tó wà fún mi. TikTok ọmọ drop wá sí o ẹ power tap o ọmọ drop ọ lórí TikTok wọ́n ti send message sí mi o. tó yẹ kó jà fún ìran ẹ kó jà fún ẹ adẹ tí ń gbọ́ nínú ìtàn náà pé kì í ṣọmọ lọ́wọ́ so wọ́n ní igi tó dà olúwa yọ rẹ̀ nínú. Ó dà ẹ ṣe ń lọ ọba ọkàn bá wa gọ TikTok yẹn ó ti fẹ́ máa lọ ó ti ń lọ àkẹ́ ẹ bá wa gbó sókè lórí fóònù. Hello. Bàbá mi gbó sókè sà. Àmọ́ mo pè ní ẹ̀jẹ̀ tí ìdá sọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ onímọ́tò. Ọlọ́ọ̀ni ẹ bá kí ló kọ ẹ bá wa mute ẹ jọ ẹ bá wa mute ẹ ní wà lórí títọ́ bá wa mute láti bẹ̀rẹ̀ nìyẹn. Pọ́ǹtì mẹ́ta mo fẹ́ rèsì ìkíní. Ṣé ẹ rí bàbá tó sọ̀rọ̀ níbi gádìn tó sọ pé òun parí ọ̀rọ̀ ara wàhálà tí àwa àgbà ní ilẹ̀ pé ní bàbá tó pé ọmọdé ló jẹ́ sí mi. That's number one. Ṣé ó rí ara àwọn tó ń ba Yorùbá jẹ́ tí àyàn fi jẹ wá dèndé lẹ́nu ká máa róòtọ́ ká má lè sọ torí jẹkújẹ bẹ́ẹ̀ ni àgbàyà ni is a stupid hopeless man. Ẹ bá wa tẹ F1 bàbá mi dájú. Màá tẹ F1 fún ẹ má wọrí. Nítorí àwòpé ni kò yẹ tó bá jẹ́ àgbàlagbà tó mọ létò kò yẹ kó sọ ọ̀rọ̀ yẹn jáde. Ìyẹn kì í yẹn tó pé orí bàbá yẹn ò pé mọ́ ẹ̀jẹ̀ ti rí bó ṣe ń bọ̀ ìyẹn. Ìkejì tí ẹ rí nǹkan tí Ṣèyí Mákindé fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá orí ara ẹ̀ ló máa fi gbé. Yes, kò sẹ́ni tó ń ṣerú yẹn individual ní Ọọ̀ni of Ifẹ̀. Ọba lòun gómìnà ni wọ́n you govern a whole state tó jẹ́ pé ìwọ ni first person wọ́n ṣerú yẹn. Elébìtà èèyàn tó jẹ́ pé ìgbẹ̀yìn wọn kì í dáa. Ẹ máa kọ sílẹ̀ mo ti sọ kínní fún yín kò sẹ́ni tó da Yorùbá láti bẹ̀rẹ̀ tí ìgbésí ayé wọn dáa. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ìkẹta ọ̀rọ̀ Kwara. Tá a bá bójú sọ̀rọ̀ Kwara a lè ní peace nílẹ̀ Yorùbá o. Òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yín yẹn. Tá a bá bójú sọ̀rọ̀ Kwara àti Kogi a lè ní peace nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ àtọ́nà wa o. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín bá ṣe lè fa gómìnà kan sílẹ̀ ní Kwara òun la gbọ́dọ̀ máa wá oyè tó bá gbà á nà fún. Bẹ̀ yín ni. That's the only way we can have a peace in ilẹ̀ Yorùbá o. Mo bẹ̀ yín ni. Yorùbá wuyì oníṣẹ́ṣe o
gbogbo ẹ̀yin ọmọ Kwara ẹni jẹ́jẹ́ mo dẹ̀ tẹ́ àti bọ̀dá mi kí ni wọ́n ti ń pè é Mike mo dẹ̀ máa tó náà mo máa sọ fún ẹjọ́ we have work to do ní Kwara yẹn bẹ́ẹ̀ ṣe máa rí ọmọ Yorùbá kan tẹ́ máa fà kalẹ̀ tó jẹ́ original ọmọ Yorùbá eléyìí ojú tí ẹ ní social media ń sìn ní tẹ́lẹ̀ communicate very well mo bẹ̀ yín ni mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ kóra yín jọ ẹ pé àwọn ọba wọ̀nyẹn kẹ wá ẹnìkan tó ní lárí kẹ lè gbé kalẹ̀ ẹni pàtì ló lè wà ẹ jọ kò ní mo bẹ̀ yín ni mo ń bẹ̀ yín ni ẹ jọ tí Kwara bá tí problem Kwara bá ti sọ̀pọ̀ ẹ rí pé Yorùbá máa ní peace. Ẹ ṣeun bàbá Olúwa wà pẹ̀lú yín. ẹ ṣe ìdùnnú ẹ ṣeun ìdùnnú dúpẹ́ sẹ́yìn. lẹ́yìn ẹni kí wọ́n analyse Chris jẹ́ tí kò níbi tí bagani yìí ti ní noise lẹ́yìn tó wà lórí fóònù ká wọ́n analyse bọ́tọ̀ bàbá wa yìí tí wọ́n sọ bàbá mi ò mórúkọ wọn o àwọn tó mórúkọ wọn wọ́n ní Mr. kinní kan. kò yẹ kí sáwọn ìwà níbi tí wọ́n báyìí so nǹkan tí mò ń gbìyànjú àti gbẹ́kọ̀ lórí fóònù ẹ̀ ní sùúrù Chris ẹ bá gbọ́n sókè lórí fóònù. ẹ ti jẹ́ ìwà òru. ẹ káàbọ̀ sà. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí èpè Àríkẹ́. ẹ̀wọ̀n Àríkẹ́. èpè Àríkẹ́. tọ̀ à ń gbọ́ yín. Àríkẹ́ elépè. ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. ṣùgbọ́n Òṣùpá ti sọ pé bẹ́ẹ̀ yóò wà èpè tẹ́ bá ń ṣépè fún ìrẹ́ balùfọ́n ni. So gbogbo ìpè tó ń sẹ́yìn ìrírí ló máa jẹ́ fáwọn ìyá yẹn torí pé kí ni owó òlu wọn náà ni owó ẹ̀tọ́ wọn ni ìpele mọ́ wọn gbogbo ìpè tó sẹ́yìn orí àwọn ọmọ yẹn ń lọ bí n ti jẹ́ nu ṣé wá rí Adeleke ni jọ̀ọ́ Adeleke ni jàre. Adeleke ni jàre. gbogbo tí wọ́n ṣe yẹn wọ́n ń jẹ́ kí àwọn tí wọn ò fẹ́ dìbò fún Adeleke tó máa nímúṣẹ̀ pé Adeleke àwọn padà dìbò fún. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kó di òye alẹ́ ọ̀la báyìí ẹ̀rọ Àríkẹ́ ẹkú tó sún lọ́dún kẹrin sẹ́yìn ó tún máa tún sún ègé ó máa kéku ni ṣe báwọn ṣe rí àwọn tó fi màálù jẹ oko ṣe rí àwọn kan ti wà tó yẹ pé wọ́n jẹ́ Yorùbá tó ń gbà bọ̀dì ṣe rí nítorí mú ọmọ Fúlàní yẹn san owó àwọn kan náà tún lọ ẹnjìníà pé kọ́ lọ ọlọ́pàá fún wọn. tẹ bá sì wá wọn lọ Yorùbá lè gbàlá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. because Fúlàní yẹn ti bẹ̀rù lẹ́kọ̀ọ́ sanwó yẹn o. tó mú yẹ́ẹ̀sì ọmọ Yorùbá à ń gbọ́ yín. ẹ̀rù ti bà lẹ́kọ̀ọ́ sanwó yẹn. pé kíkí ní ẹ̀ mọ́ di wàhálà tó lọ́rùn. àwọn kan náà tún lọ ẹnjìníà tó yọ kò sí wèrè jẹ́ka lọ kó gbúrò. kò wá sídé lọ́wọ́ Fúlàní yẹn kò wá sílẹ̀ lọ́wọ́ Fúlàní yẹn bí ò sí àwọn ọlọ́pàá ọ̀dàlẹ̀ náà tí Fúlàní wá ń bá yín pé ká wá lọ kó àwọn Yorùbá ẹgbẹ́ yín tẹ́yìn náà tẹ̀lé Fúlàní lọ torí ìjẹkújẹ. ṣé ẹ̀dẹ̀ wo pé wo pé yẹ kán kí wọ́n lè sọ mọ́ invite wọn. bàbá Dísù l'Àbújá ẹ láti ilé fẹ́ gbọ́ tẹ́lẹ̀ bá sọ fún àwọn ọmọ yín àwọn tó jẹ́ aráàlú ó máa pa àwọn yín kọ̀ọ̀kan o. ẹ má ṣe tẹ́tí lọ jù. bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́lẹ̀ bá ti sọ fún àwọn yín kéré ṣiṣẹ́ burúkú àwọn aráàlú máa pa àwọn yín kọ̀ọ̀kan because àwọn kan náà ẹnjìníà àwọn ọlọ́pàá yẹn àwọn ọmọ Fúlàní yẹn tó fi lọ bá àwọn ọlọ́pàá náà torí ìjẹun tó dáná fẹ́ jẹ ẹ wà nílà káì pé Fúlàní kí wọ́n lọ kọ́ àwọn ọmọ ìlú yín àwọn Yorùbá ẹgbẹ́ yín èyí náà wọ́n tẹ̀lé wọn lọ wọ́n lọ kọ́ wọn. tí wọ́n bẹ̀ yẹn ṣé adébọ̀dà Gani onígẹ̀gẹ̀ lọ́rùn àti ẹ̀gbọ́n ìbáàbò rẹ̀ ní tójókòó tìlẹ́gbẹ̀ẹ́ náà wọ́n máa jọ pàṣẹ ayé ni. Ìgbòho ìbáwọn jà ẹni tó ìbá ń bẹ́ẹ̀ náà wọn ni wọ́n kọ́ ìjà fún Ìgbòho ìbáwọn jà àwọn ni wọ́n ń ṣe lára. Gani sì máa ṣe lára wọn sàárè ni èmi ti sọ fún yín ti pẹ́ mọ Gani ṣe Gani ò lè jáwọ́ nù lára. Tírípù kẹ́ tó lè o lè tírípù kò kì í tó o bá ti tírípù kò dé alóòtú tó lọ mí. Ohun gbogbo kì í tó lè. Ohun kì í tó lè bí kò wáyé yìí kò jẹ́ ti Gani nìkan ni. Òun ni òjò níyì àti ilé àwọn ká níyì kí ló dé pọ̀ wọn níyì káàkiri náwó ni. Ó tún wá níwá rẹ̀
lè kò ní gbéraga ẹ mú iye ọmọ tí ó lè dẹ̀wálẹ̀ fún wọn lórí ọ̀pá àwẹ̀ nígbà káàkiri. ọ̀pá ni ewúrà tí gbogbo wọn ti ní gàní sínú. ẹ tó kọ yẹn kó stop ẹjọ́. bàbá láàbí ló sì lè yẹ lóye ọgbà àbúrò náà ti pátì tó lórí bọ́ ọmọ ni. because tí o bá ti lórí búkọ ọmọ nígbà tí aláàbí pàṣẹ pé gàní àwọn fúlàní ti wọ́n ti fẹ́ balẹ̀ wájú kí ló lè ṣe sí wọ́n ní wàá lóde ìjọba. ó ti wá bí ìtìjú sí lára ń sìn pé àwọn ti pa àwọn tì ọba ti pa àwọn tì gbogbo ọmọ ìlú ti pa àwọn tì ìgbóná ń tẹ̀lé ní ìsìn lọ́wọ́ làwọn ọmọ òun jáde. so bàbá tó ń fẹ́ parí ìjà alábòsí àgbàlagbà dìrì bá wọn àgbàlagbà kékeré tí mo bá wọn lọ ìgbó bá dà níjà o torí pé hbet ni wọn tó bá kẹrẹ pẹ̀tẹ̀ pé bàbá wa ó kàn pínlẹ̀ ní hbet ni wọn 50-51 so kó bọ́ọ̀lù mẹ́ 50-51 ni wọn. No, 74 no 54-53. Ah, 54. Ààrẹ sì gbọ́dún kan lọ́wọ́ olóyè náà. Èèyàn sì lè bímọ láàrin ọdún kan ìrìn tó bá yáàdì tó bá fọmọ ọmọ oṣù mẹ́ta tó bá lóyún ilé. So ọdún kan yẹn èèyàn wá lè pèèyàn ní bọ̀dà àbí dájì. Orúkọ láti ra dájú òṣèré ni orúkọ láti ra wa. Ọdún kan nínú ayé lẹ́mí ìbò ti jù lọ tí o kò gbé lára lẹ̀. Bàbá tó ní pé kí sísè báyà yẹn bàbá tẹ̀lé kó yí pé àti sísè báyà àtẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ìjà ni o. Ó ní pé kí ni nígbà tí bàbá yìí sọ sí bàbá yìí ṣe ti àbánísọ̀rọ̀ rísì àwọn àti bẹ̀rẹ̀ tó báyìí sí. Àti bẹ̀rẹ̀ tó sí. Wọ́n ní exit fire. Sísè báyà kan àìsàn sí ìbọn báyìí sí ni. Àwọn wèrè lọ kí. Ẹ kó tó bọ̀ káyé wọn pàṣẹ dànù. Ẹni sì ẹ̀yin wàá mọ̀ jù jà lọ ni. Àgbàlagbà bá yín sọ̀rọ̀ pé ẹni sùúrù o wọ́n ní gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tẹ̀ ń sọ yẹn gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó bọ́ bẹ́ẹ̀ analyse show tí bàbá yẹn fi sọ̀rọ̀ wọ́n ní àwọn bá ààrẹ Gani Adams sọ pé kí àwọn ọmọ wọn tó bá ń bínú kó máa bínú mọ́ so àwọn àmọ́ bàbá Akíntóyè kan pé Sunday Igboho kó sọ fáwọn ibi tó ṣe blogger Sunday Igboho náà kó sọ fáwọn blogger àwọn ò fẹ́ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ìyẹ̀wò ìlú èdè náà ọmọ Gani búra pé èyí ṣé ti gbàgbé ni ṣé wọ́n ti gbàgbé àwọn ọmọ náà wọn létí náà. Bàbá kí tó ìtẹ́ ẹbú tẹ́ ìtẹ́ lágbàfò tẹ́ ìtẹ́ lágbàdìdì rì òun lè fẹ́ lọ bá kò ní yẹ gbowó. Aláfàjà nìyẹn ẹ̀wọ̀n pé tó bọ̀ wá. A ti gbọ́ àwọn aláfàjà lélẹ́yìí o Mr. Chris ẹ bá wa gbọ́ ẹ má fà ṣó ìjà ọdún kan 365 days ó tó kéèyàn pèèyàn ní dájú Chris ṣe wà ń bẹ̀. àní ẹgbẹ́ òsòkè ṣe ìfẹ́ ìyá wa ẹ̀ṣẹ̀ wọlé tó fẹ́ dá wàhálà lẹ̀ ẹ má ìka àwọn èèyàn máa bínú sọ̀rọ̀ lórí kan.